الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى قال رب اشرح لي صدري الله أكبر ويسر لي أمري الله أكبر ما قد عليه ولا إله alhajju fil islami agbótára yìí àsìkò hajji láwà báyìí bá gbà wá bẹ́ẹ̀ báyìí ọ̀rọ̀ pọ̀ nípa hajji tó fẹ̀ tó pọ̀ dáadáa àmọ́ kò lè gbà wá lọ́jọ́ kan a máa gbé yẹ̀wò kí ni wọ́n ń pè ní hajji alákọ̀ọ́kọ́ nìyẹn oṣù wo la máa ń ṣe hajji ẹlẹ́kẹta ìgbà wo gan ni hajji dọ̀ra yẹn làṣẹ dé bí ẹ máa lọ hajji ẹ máa ṣe hajji ẹlẹ́kẹrin ipò wo ni hajji wà ọlá wo ni ń bẹ fún ẹlẹ́karùn ìdájọ́ wo gan ni ń bẹ fún iṣẹ́ hajji ìrọ̀kiri kálí ọlọ́run ọba ẹlẹ́kẹfà májẹ̀mú wo ló so mọ́ hajji ẹlẹ́keje àwọn ọ̀ràn ìyàwó gan ní bẹ́ẹ̀ hajji arábìnrin mọ́mìnì ọlọ́dàkùnjẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀là kọ́dìmú ti dàrú àgàyà Musa. ọ̀là kọ́dìmú ti dà. ọlọ́dàkùnjẹ́ sọ láyọ̀. sọ̀lẹ́gàyà Musa. ọ̀là kọ́dìmú ti dà. sọ̀lẹ́gàyà Musa. Kí ni wọ́n pè ní hajji? Àbí àwọn àfọ́ àpé hajji tàbí ní máa nà náà kí ni túnmà rẹ̀? Wọ́n ni tá ń pè bẹ́ẹ̀, òun ni kọ́ sídù tawajjuhi ila baytillahi harami. Ìtàn pè ní hajji ni ìlànìyàn pé ń lọ lé Ọlọ́run ọba bọ̀wọ̀. Tí ń bẹ ní Mákà,
ibẹ̀ ní ń lọ àmọ́ yìí lọ lásán bíi àmàlì mashru'ati faridan wa sunnatan pé à lílọ tí ń lọ yìí mo fẹ́ lọ lè ṣiṣẹ́ lọ́dọ̀ wọn bá làálẹ̀ fún wa tí ìsìlámù ń làálẹ̀ fún wa tá ń pè ní hajj ìmọ̀ kọjọ́ ọ̀rọ̀ yẹn àbí kọjọ́ súnà méjì náà lọ́wọ́ hajj kan ń bẹ tó jẹ́ hajj ọ̀ranyàn hajj kan sì ń bẹ tó jẹ́ súnà ìdí ẹrù bí ọlọ́wọ́ ọba fẹ́ lọ lè sìn ọ́ à ń lọ sí Mákà à ń lọ Kàábà à ń lọ ilé àbọ̀wọ́ ni ìtẹ́ ń pè ní hajj náà nù. Ashhuru li hajji baba olùwádùn wọn tí a tẹ̀lé wáyìí ashhuru li hajji àwọn oṣù wo gan-an láàmà ń ṣe hajji oṣù wo ló wà ọlọ́wọ́ bá ti jẹ́ ìwádìí Kùránì Suratul Baqara ọlọ́ni al-hajju ashhurun ma'lumatun al-hajju ashhurun ma'lumatun ọlọ́ni àjítẹ́rí ni aṣíwòrò màálùú máa tún ó ti láwọn oṣù tọ́lọ̀wọ́n bá gbé àjì sí ọ̀kan lọ lè di ẹrù rẹ kọkàn ní arákàn ìyá ọ ń lọ ájì orí bẹ́ẹ̀ ájì ọ̀dàbí ó múra ọdún aṣíwòrò màálùú máa tún àwọn oṣù kan ń bẹ tá a ti mà tọ́lọ̀wọ́n bá ti fi yé wa tí Ànábì wa Muhammad ó ti fi yé wa pé oṣù yìí làwọn ti ájì bí oṣù wo bí Shawwal àbá mọ́mìnì hajj ó bẹ̀rẹ̀ láti oṣù Shawwal ta oṣù ta lò náà Shawwalu tọ́kànlẹ̀ Ramadana òun ni hajj bẹ̀rẹ̀ bákan náà hajj bẹ̀rẹ̀ láti Shawwalu Dhul-Qa'da oṣù mélòó jàmá àtọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah tí ń jẹ́ 70 days ayọ̀kọ́ ni káàsì bẹ́ẹ̀ pé 70 days oṣù méjì ọjọ́ 60 abẹ́ẹ̀kọ́ ni àtọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú Dhul-Hijjah àwọn àfáà ọlọ́wọ́ ọba Ànábì wa Muhammad wọ́n lóṣù táwọn ní sí ájì nìyẹn al-hajju ọlọ́wọ́ jẹ́ alábìbáríkà àwọn fún hajji lẹ́rí yẹn Shawwal Dhul-Qa'da àtọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ al-ashru al-awwalu min Dhil-Hijjah ọmọ mi nàgbọ́ al-ashru al-awwalu min Dhil-Hijjah ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ nínú Dhil-Hijjah ọjọ́ náà àwọn àgbò dáàbí sí hajji náà ọlọ́wọ́ ni bàbá fàádà bí nàlẹ̀ ajá bàdá rọ́bọ́dà wàlá gùzùkọ wàlá jìdálà bílẹ̀ hajji bàbá fàádà bí nàlẹ̀ ajá ọlọ́ni ẹni tàbá fún lówó ẹni àbá fún lágbára ẹni àbá fún lọ́pọ̀ tó ti láti lọ sí hajji bàlá rọ̀fáfá ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ tí ó dá tẹ̀mbẹ̀lẹ̀kún òfófó ọ̀tẹ̀ ẹ̀gàn ọ̀rẹ́ gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ gbogbo ọ̀rọ̀ tẹnu rẹ jáde. wọlé oṣù orúkọ. ìwàkiwà olè jíjà sínú ṣíṣe gbogbo àwọn ìwà tí ó dá tá ń pè ní ìwà kòkí ọlọ́ni wọn gbọ́dọ̀ ṣe bàbá ní ájì àyè sọ̀rọ̀ òṣèlú ní ájì ọ̀rọ̀ tẹ́ ń jà tẹ́ ń fà láti ilé ájì bá ní ájì ọlọ́wọ́n bá ní ọ̀ràn yẹn tèmi nìyẹn ọ̀ràn yẹn mi ní sọ. wọlé jìdá náà filẹ̀ hajj. Kí ẹ̀yìn aládẹ̀nàdẹ́ ẹgbẹ̀rọ̀ bá jẹ́ ọjọ́ ara mẹ́fà wọ́n láàbò fún ọ̀rọ̀ aláàbò
ń parí ọlọ́wọ́ bá dáadáa. Àwọn ìlú mọ́mìnì. Ọ̀rọ̀ ni àkẹ́tọ́ síbẹ̀. Ọ̀rọ̀ ni wà máa dábù àlú mẹ́ni káyé ya'lamu Allahu wa tazawwadu fa inna khayra zadi taqwa wattaqun ya ulul albab. Wa ma dábù àlú mẹ́ni káyé. Ọ̀rọ̀ ni gbogbo sẹ́rẹ̀ tẹ́ bá ṣe ní Mákà, gbogbo sẹ́rẹ̀ tẹ́ bá ṣe kẹ́ tó lọ, iṣẹ́ rẹ̀ tẹ́ bá ṣe tẹ́ bá dé. Ya'lamu pamọ́ fún mi gbogbo ẹni mọ̀ mà. Èyí tẹ́ ẹsẹ̀ ní kọ̀rọ̀, èmi náà wọ́n bá mọ̀ mà. Èyí tẹ́ ẹsẹ̀ ní gbangba, èmi náà wọ́n bá mọ̀ mà gbogbo ẹ̀ ló yẹ mi sí. Ẹ̀yin alálàájì, ẹ̀yin alálàájà, ọ̀rẹ́ mi bá ń lọ kẹ́ tó gbọ́ nílé ẹ pèsè ńlé, ẹ pèsè kalẹ̀ kẹ́ tó lọ ẹ pèsè bẹ́ẹ̀ bá tó ń lọ ẹ̀yìn bọ́lọ̀ tó. Ọ̀fẹ́ ká ta kákà kan ni. Ọlọ́ni ẹ tọ́jú owó lọ́wọ́ ọ̀rọ̀ ń bọ̀ wá mẹ́. Ẹ tọ́jú owó tẹ́ẹ̀nì náà bẹ bá dọ̀hún. Àyè ń tẹ́mọ̀ kàkà máa tọrọ bára. Ẹ tọ́jú àwọn abámìlì yín ìpèsè náà nìyẹn. Gbogbo tí ọba tú ọ lòdì ọmọ lọ́wọ́. Wọ́n ní àbáyé náà ká ìrà ní takiwá. Àmì yìí tó lóore jù nínú tó pèsè lọ hájì. Òun ìbẹ̀rù ọlọ́wọ́ ọba. Ọlọ́ni wọ́n takú ní ìyá olórí àlìbá. Àtìyànjú nǹkan lójì, kíná gbẹ̀dẹ̀ hajji, àtìyànjú ẹ̀, màtá ṣòrí àlẹ̀ hajjù, àbọ̀gbọ́, àtìyànjú àṣírù hajji, àyíkọ̀kọ́ ni, oṣù làbíjẹ̀ hajji àtìyànjú ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni màtá ṣòrí àlẹ̀ hajjù, ìgbà wo gan láti bẹ̀rẹ̀, ẹ̀ka dira wa, láyé yìí náà láti sọ fúnra wa pé ìgbà wo ni Ramadan bẹ̀rẹ̀. Bàbá ti gbàgbé Ramadan bẹ̀rẹ̀ lọ́dún tí ìjírá di méjì, ọdún kejì tánàbí dé Mákà ní àyà kutiba alaykum siyamu bẹ̀rẹ̀. Bá ti wá mọ̀ yíyẹn, ìgbà wo gan ni àjì bẹ̀rẹ̀? Àyà tọ́lọ́wọ́ ọba sọ pé walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila. Ìgbà wo ló sọ̀kalẹ̀? Walillahi ala nnasi hijjul bayti. Ẹsẹ̀ wọn bá fẹ́ Kùránì. Man istata'a ilayhi sabila. Ọ̀sùn ni mo mìíràn. Ayàtà àwọn ìgbà wo sọ̀kalẹ̀? Àwọn àfáà wọ́n jẹ́ ìwà wọ́n ní forí dọ̀lẹ̀ hajjù fi awakhiri sanati 9 min al-hijrati an-nabawiyya. Ọdún kẹsàn-án tánàbí délù Mákà tó délù Madina. Sallallahu alaihi wasallam. Ọdún tí jíra di ọdún 9 fi awakhiri sanati, ìgbẹ̀yìn ọdún ìjírá di 9. Ìjírá di 9 o. Tójó orí ànábì tí ń pé 65 lọ́jọ́ náà. Ọdún tánàbí di 65 years láyé. Ọdún yẹn ni ayé àyí sọ̀kalẹ̀. Ọlọ́ni wálé ìyá ìyálà náà sí hijjul bayti. Àwọn ọlọ́run ọba asẹ́lọ́ranyàn fún wa nábì, asẹ́lọ́ranyàn fún gbogbo àlúmọ̀lẹ́gbẹ́ pátá hijjul bayti. Ilé wa yìí ẹ máa wá bẹ̀, ẹ máa wá ọ̀rọ̀ kiri ká rẹ̀ bá a ti ṣe lọ́ranyàn fún babalá gbogbo wa nábì Ibrahima. Mànísà tó ẹni bá lágbára, ẹni bá lówó, ẹni bá lálàáfíà, ọlọ́ni ilayhi sabila, ó dùnà tó dání ẹ wá bẹ̀. Ilayhi sabila. Ẹ máa ń gbé Kùránì. Mànísà tó ilayhi sabila. Gbogbo ara ẹgbẹ́ máa tẹ́wú lánàá lọ́sàn-án àjọ wà níwájú ọba wa tó ń dáadáa wà nínú ọmọ ìjòkó báyìí. Abẹ́ẹ̀kọ́ ni, àtúnwò abẹ́ lónìí ta dé Kùránì tá a máa ń gbé ọdún bàbá.
bàbá wọn ní ẹ̀yà àfọwọ́sí ní tó bá gbàgbà mu là á máa wí. bàbá ní current affairs ẹsẹ̀ wọn àfà bí bàbá ti wí lẹ́nu lánàá bó ń tàdé àtòní. n ti ń lọ lọ́wọ́ báyìí òun lọ́ra ájì mímọ́ wá jáná sí fún bàbá lánàá ìrìkọ́tù rẹ̀ ń bẹ̀rẹ̀ o ẹ̀yin lẹ́jà lónìí dé mahmood. bàbá wa sọ wọn bí ájì tẹ̀rí ni ẹni ọlọ́wọ́ bá fi péré ẹ̀ òun lànà bí Ibrahim ayà táwọn amúwá lánàá tí mo já ọdún máyì yẹrì gábì àmì láti Ibrahim ilà máa ń sàbí àná àwùsàwò wàlákọ̀ọ́dí sọ̀bá yẹn náà wò fi dúníyà wàyí náà wò fi àkhírátì lábìnà sọ́ọ̀lì ayà tí wọ́n wà. wọ́n yẹrì gábì àmì láti Ibrahim ọ̀bìnrin dúníyà ní kàbí ọjọ́ ní mọ́tọ́ kéwù kan láàrin kéwù tó fẹ́ kéwù. ọlọ́ni máa ń yẹ̀rì gábí ẹnikẹ́ni yẹ̀rìgábù ọ̀rọ̀ gíbà níjọ́ mi a máa túmọ̀ ojú kòkòrò wọ́n fẹ́ wí kẹ́lẹ̀ dì mọ́wọ́ ni. ọ̀rọ̀ gíbà a máa túmọ̀ ojú kòkòrò ọ̀rọ̀ gíbà a máa túmọ̀ pé kíyàn gún rí kò mí ká pé ìṣe é mọ́. tọba ti wá rí án láfta ọ̀rọ̀ gíbà àti gbogbo tó bá so máa ìtumọ̀ rẹ̀ ní pé ó gún rí kò mẹ́. tọba ti wá rí fí ìtumọ̀ rẹ̀ ní pé ó sojú kòkòrò nù. ọmọ yẹ ìgẹ́tẹ̀ àmì láti Ibrahima. èyí ta wíjọ́ náà nígbà tá a ṣe marriage in Islam. a ní anábì náà ní ká òfin súnà tí ìgbéyàwó tẹ̀rí ni ìlànà mi ni culture mi ni it's my culture. àmọ́ ọ̀rọ̀ gbígbà ó súnà tí ẹni tó bá gún rí kúrò níbi ìlànà mi ànábì á ń súnà tí nù bá. balẹ̀ sàmì ní kì í sára wa. ọlọ́run wá jẹ́rìí wá ó ní máa yẹ̀rì gẹ́bì àmì láti Ibrahim ẹnikẹ́ni kan ò ní múrí kúrò níbi ìlànà tí ọlọ́run bá fi ẹsẹ̀ ànábì Ibrahim lé ọlọ́run ní ìlà máa ṣàfihàn àdáfúsáwò. ọmọ yẹ̀rì gẹ́bì àmì láti Ibrahim. ó ti máa fà. Ọlọ́ni ìwọ̀n tó bá ti lówó tọ̀lọ́ ájì òmùgọ̀ ní ẹ́ òmùgọ̀ ní ọ̀. Aná Ibrahim ọlọ́run fi ìpìlẹ̀ gbogbo oríire yìí. Alayhi salatu wassalam. Wọ́n lọ́lọ́ ní ọkọ̀ ọ̀dọ̀ yíò kọ́ là ń lọ. Ọlọ́ni Ibrahim wà lákọ̀ ní ìstọ̀fà ẹ̀náàwò bí dùnìyà àwọn ọmọ ọba lásà Ibrahim lẹ́sà láyé tá a wà yìí tọ́lọ̀ wá sà lẹ́sà ni. Ọlọ́ni ayé ní ìgbàgbọ́ wà ní òbí àkìráti lámìnà sọ́ọ̀lì. Ọ̀lẹ́kọ́ ní sọ̀bọ̀ iná òfin dùnìyà. Wà ní òfin àkìráti lámìnà sọ́ọ̀lì. Arábìnrin bọ́ mẹ́rin. Ájì bẹ̀rẹ̀ nígbà tí jíra di ọdún 9. Tọ́kọ̀ọ́dún kan láti bí ó kúrò. Ṣé Mahmoud? Ẹ̀wọ̀ pọ̀tún ẹ̀wọ̀ ní tọ́lọ̀ sí fún wa. Ọkọ̀ọ́dún kan tánà bí ó kú. Ni àyà walillahi ala nasi hijjul bayti ṣẹlẹ̀. Òdì nǹkan mẹ́ta bá yájú. Ẹlẹ́ẹ̀kẹrin ọláwo ní mbẹ fún ájì. Ìgbòho ní mbẹ fún ájì. Lọ́dọ̀ Ọlọ́run Ọba. Àkọ́kọ́ kò tí ń bẹ fún wọ́n ní àyàhájù. Mini afudolili amali ila Allah azza wa jalla ẹ̀sì bá ń gbájú ọlọ́wọ́ bá jẹ̀má. Ajítẹ̀rí ni ọjọ́ kan nínú àwọn sẹ́tọ́ lọ́lá jù lọ́dọ̀ ọlọ́wọ́ bá bí ẹ bá lọ hajji àti ọkọ̀ oríire ìsẹ́tọ́ lọ́lá jù lọ́dọ̀ ọlọ́wọ́ bá ló ṣe ni ọ̀kan nínú ẹ̀ ló ṣe ni. Abu Hurairata sábí agbani sábí alùbáríkà Abu Hurairata alùbáríkà púpọ̀. Radiyallahu anhu. Ìyàn àrọ́wọ́ Abu Hurairata yọ kó láwù lára sàhábà. Anábíà gbàtánà àwọn àfáàròyìn rẹ̀ wọ́n ní làkọ́dí manáhà Allahu dàká àfìtìríyà. Abu Hurairata ọjọ́ tó lò lọ́dọ̀ ànábì kọ̀pọ̀ púpọ̀. Ọdún tó lò lọ́dọ̀ ànábì kọ̀pọ̀ púpọ̀ àmà maná àwúlọ́ ìzàká àfìtìríyà ọlọ́pọ̀ Abu Hurairata aláàká ìpúpọ̀ ó ní bèèrè tó múnádókù.
ọlọ́mọsá bọ̀ ánà níwẹ̀. Àmín ya Allah. Abu Hurairata ọlọ́mọ ńlá káyè púpọ̀ yóò wá jókòó dà nábì yọmọ wá gbọ́ lọ́fà alẹ́ fi àdìsí tiẹ̀ máa ń pọ̀. Walillahi ala an-nasi hijjul bayti man istata'a ilayhi sabila. Abu Hurairata ní wọn labari ó ní su'ila an-nabiyyu sallallahu alaihi wasallam wọ́n wá béèrè lọ́wọ́ an-nabi sallallahu alaihi wasallam. wọ́n ní ya Rasulallahi ayyul a'mali afdalun wa nabi èwo nínú àwọn sẹ́ta máa ń ṣe lọ́lọ́lá jù àfùdọ́lù ayyul a'mali àfùdọ́lù èwo nínú àwọn sẹ́ lọ́lọ́lá jù Ànábì ní ọ̀dà abẹ́ tí wá béèrè ni ẹni mọ̀ yìí tẹ́ máa ṣe ń bẹ̀ Ànábì ní àkọ́kọ́ imanun billahi wa rasulihi. Allah. Àwọn mẹ́rin orí bọ́bá yìí. Na'am. Mo fẹ́ kọ́ pọ́ dáadáa. Imanu billahi wa rasulihi. Sórí máa tó dáàdì sí ti ń ka ìdí mọ́wọ́ yín padà tó yọ kankan jáde lẹ́yìn rẹ̀. Akramakumullah. Ànábì ní iṣẹ́ tó lọ́lá jù òun ni ìgbọ́lọ́wọ́ ọba gbọ́ kò sì gba òjíṣẹ́ rẹ̀ gbọ́. Gbà pọ́lọ́wọ́ ọba ń bẹ sánmọ̀ máa dábẹ́ ilẹ̀ máa dábẹ́ jíjẹ gbogbo rẹ̀ gbà pọ́lọ́wọ́ ọba ní nínà lílo rẹ̀ gbà pọ́lọ́wọ́ ọba ní ètò ọ̀fẹ́ tí ń sì ń rí bó ti fẹ́ gbà pọ́lọ́wọ́ ọba ní èyí tó ọ̀fẹ́ tó kù díẹ̀ káàtó gbà pọ́lọ́wọ́ ọba ní mọ́nì gbọ́lọ́wọ́ ọba gbọ́ gbogbo ń tọ́ bá gbọ́ pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba lórí bẹ́ẹ̀ gbà á gbọ́ àkọ́kọ́ nìyẹn. Wọ́n ní wàkídà fún màmá dá wọ́n ní ìwọ́sí ọlọ́wọ́ ọba lẹ́yìn mọ́nì èwo ló tún kàn fún màmá dá èwo lọ́kàn Ànábì ní ẹ̀tún béèrè dáhùn Ànábì wọ́n ní hajjun mabrurun kú ìkẹ́kọ́ Hajjun mabrurun. Ìṣẹ́ tó tún kù tọ́lọ́wọ́ bá tún lọ́tọ́ lọ́dọ̀ lọ́wọ́ bá hajjun mabrurun òun ni kíyàn lọlé Ọlọ́run kó sí hajji kọ́ wá ṣe bọ́lọ̀ wọn bá ti fẹ́ kó ṣe bá nẹ́bí ti ní á ṣe kọ́lọ̀ wá tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ òṣìṣẹ́ tó lọ́dọ̀ Ọlọ́run bá. Walillahi ala an-nasi hijjul bayti. Ọlá àkọ́kọ́ nìyẹn. Man istata'a ilayhi sabila. Ìwọ bàbá ìwọ ìyá tó lójú owó pamọ́ sí báńkì tó wá lọ ájì bọ́bá kú bẹ́ẹ̀ okúkú gẹ̀dẹ́ rí ní o. Jáde wáyé ní owó tí wọ́n ní símọ́. Ìtọ́pàá lọ́dọ̀ Ọlọ́run ọba òun ni ọba náà wẹ̀ síbi tó dáa. Àwa lo ọ̀lọ́ ájì ẹni bá lágbára láti lọ ájì tí ọba wá lọ bẹ́ẹ̀ tó fi wá kú bọ́bẹ́ ikú okúkú kèfèrí. Àwọn akọ́lá wíbẹ̀ o. Àwọn òbí mọ́ mẹ́rin bákan náà ọlá ẹlẹ́ẹ̀kejì tí bẹ fún ájì ọlọ́ni àdéhùn wá ní pé gbogbo ẹni bá fẹ́ ájì àlìjánnà wọn straight ni kò sí jọ́dì lọ́wọ́. Alálàájá tẹ́ǹpalẹ̀ mẹ́rù àti bó tó jẹ́ pé ọ̀rọ̀ inú gbọ́ ní wọ́n wà ronú bí ó ń bẹ lápò ń dòtọ́ aláfíà ń bẹ mo lè lọ bọ́ bá lọ ájì tó lọ́lọ́wọ́ bá àti ìwà àlìjánnà rẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ púpọ̀ àwọn tèlè mọ́ mẹ́rin àníbi ọmọ ọmọ lọ́jọ́ yíwa bẹ́ẹ̀ àníbi ní aliwu mọ́rátù ìlàliwu mọ́rátì kafaratun lima baynahuma gbọ́dọ̀dá aliwu mọ́rátù ìlàliwu mọ́rátì umura kan sí umura kan bí mọ́lọ umura jò ní mọ́túnwà lọ́jọ́ ní àníbi ní kafaratun lima baynahuma ọ̀rọ̀ ní umura tó ṣe ní kàfàrà tún lè máa bèèrè náà máa ìpẹ̀sẹ̀ rẹ lọ jẹ́ fún gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe láàrin ìgbà wọn sígbà tó ṣéhùn. Allah. Lápòjúwé ní January mo lọ múra mo ṣe múra kan lápòjúwé ẹ̀sẹ̀ àmìnà jama àti gbogbo wa náà. ń gbọ́ tún wá di March oṣù kan sílẹ̀ àtúnṣù méjì sílẹ̀ àwọn mo tún lọ mí. Ànábì ní kàfàrà tún lè máa bèèrè náà máa bó ti lọ síra wọn rẹ̀ láàrin ìgbà tó ti lọ ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tí ó bá ti lẹ́bọ̀ ọ́nú Ọlọ́run sì parẹ́ fún ọ. Walillahi ala an-nasi hijjul bayti. Ẹ bá gbé Kùránì. Man istata'a ilayhi sabila.
umranu anabi wa Muhammad bá ń pariwo anabi dáadáa sallallahu alaihi wasallam anabi ni wal hajju limabruru wá rí ájì ń tiẹ̀ ká lọ ájì bọ́lá wọn bá ti ní àṣẹ ká ṣe é bẹ́ẹ̀ anabi ni laysa lahu jazaa àbọ̀gbọ́ laysa lahu ọ̀gbọ́ jazaa illa aljanna anabi ni kò sẹ́sàn kankan tọ́wọ́n bá fẹ́ san ẹni tó bá lọ ájì illa aljanna náà ni Allah bí ẹ bá lọ ájì tó ṣe bọ́lá wọn bá ti ní àṣẹ orin bánàbí ti ní àárín ọmọ aljanna ní ọ ọlájì méjì alájìlẹ̀ mọ́mìnì ẹgbẹ́ ẹ̀kẹta nínú ọlájì bẹ̀rẹ̀ ájì òun ni pé bí ẹ bá lọ ájì tó bá dé kọ́lá ìbásùkú sọ́hùn bá ní àrẹ bá dáa bí ájì lọ ọwá di aláàjì ó di aláàjà ọlọ́lọ́wọ́ ọba ọ̀tàwáfù ọ̀rọ̀ kìrìkẹ́ lọ́wọ́ ọba ọ̀sọ́dọ̀ ọba àti máríwá wọ́n mú musamman wọ́n náà mú bẹ́ ọlọ́ta kùmọ́ sí ilé wọ wa àmín ẹ̀ẹ̀tì àmìnà dáadáa àmín ya Allah àbá mọ́mìnì ọba alẹ́kùnmọ́ sí ìtaní ọba tàràfá Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam Ànábì ní ẹgbẹ́ bá fi ájì bẹ́ẹ̀ nínú ẹ̀san tọ́lọ̀wọ́ bọ́ sàn òun ni pé Ọlọ́run tún wá sọ dọmọ tuntun tí ò lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀yàwó ẹ̀ntọ́lọ̀ ájì Ọlọ́run wá ní a sọ dọmọ tuntun tí ò lẹ́sẹ̀ lọ́rùn Ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ bá yóò gbá Ànábì dáadáa walillahi ala nasi hijjul bayti Ọlọ́run jẹ́ lálùbáríkà man istata'a ilayhi sabila arábìnrin mani ajá ẹni bá lọ ájì tó ṣe bẹ́rẹ̀ wọn bá ti ní àṣẹ wàlámùyẹ̀rẹ̀ fún kò sọ̀rọ̀ kọ́rọ̀ lọ́hùn wàlámùyẹ̀rẹ̀ sóòtù kò ìwàkíwà kò wà kò kí ọwá lọ ṣiṣẹ́ rẹ̀ bẹ́rẹ̀ wọn bá ti ní àṣẹ arábìnrin kọjá kàyọ́mì wà ládá ti hú mọ́ hú arábìnrin bá dé padà Ọlọ́run sì dá padà yóò tún wá dọmọ tuntun tí ò lẹ́sẹ̀ lọ́rùn. Allah Inúfà ìṣẹ̀lẹ̀ tààrí Ọlọ́run dákun mọ́sà sí lẹ́tọ̀ tí wá náà já lé sí. àmín Àwọn ti lè mọ́ mẹ́ni ẹlẹ́ẹ̀kẹrin nínú láti gbẹ̀kún ájì òun ni pé gbogbo alálàájì pátápátá àtàlálàájà Ọlọ́run bá fọ́ rẹ̀ gbáyà fún wọn Ànábì fọ́ rẹ̀ gbáyà fún wọn pé àwọn ìjọ Ọlọ́run rí àwọn wáfúdùlá àwọn ìjọ tọ́lọ́run rí àwọn èrò ìyàbàgbẹ́ pòlòsọ́kọ̀ àwọn èrò tó wà nínú ọkọ̀ Ọlọ́run ọba àwọn alálàájà ní láìdáà walillahi ala nasi hijjul bayti man istata'a ilayhi sabila Arábìnrin Muhammad àlùgbé dáadáa ni. Arábìnrin àlìgáàzí fi sabilillahi. Àlìgáàzí fi sabilillahi jagunjagun sójú lọ́wọ́ bá. Ẹni tí ń jagun sójú lọ́wọ́ bá. Wal hajju àtẹni tó lágbára àti ṣe ájì tó sì lọ. Ó ní mélòó? méjì Wal mu'tamir àtẹni tó tún lọ sí umura Ànábì ní wáfúdù lọ́yì àwọn ìjọ Ọlọ́run ọba nìyẹn àwọn ìjọ rẹ̀ nù Allah àwọn bá dáwọn ìjọ Ọlọ́run ọba dà àwọn nù sẹ́mọ̀kọ́lọ̀ wọn ní fámílì àwọn ní fámílì rẹ̀ àwọn fámílì Ọlọ́run ọba ń bẹ tọ́bá bí ó bí àwọn àwọn ní ìjọ pé Ọlọ́run ní jàmọ́ àwọn ní jàmọ́ Ọlọ́run ọba àwọn alálàájá ni àwọn tán ṣe umura àwọn fámílì àwọn ìjọ Ọlọ́run ọba rún Allah àwọn tí ń jagun sójú Ọlọ́run ọba èyí tàà náà ń ṣe yókùn kan ni òṣogun ọkọ́ náà kò ṣogun àdámá ọkọ̀gun ọkọ̀ máa pèpè sójú Ọlọ́run ọba ọkọ̀gun kó olówó kọ lọ́lá kọ láwọn tó fẹ́ tọ́lọ́run ọba ṣe táwọn òsì lówó kòkòrò náà lọ́wọ́ àbáwọn mẹ́rin ọkọ̀gun rẹ̀ àwọn tìlẹ̀ mọ́ mẹ́rin àwọn mẹ́ta Ànábì ni àwọn mẹ́ta tó wí àwọn ni wọ́n mú lọ́yìí àwọn ni jàmá Ọlọ́run ọba Ọlọ́run Ànábì wá ní Ọlọ́run ọba tẹ́rí ni dáhùn
ọlọ́wọ́n bá pè wọ́n ó pè wọ́n ní kí ẹ wá hajj ọlọ́wọ́n bá pè wá ní ìjọ ọmọ yàtọ̀ lọ́ọ́ fi pè wá. ọlọ́wọ́n ìwọ ìbílẹ̀ ayé mà pèpè wà á fi fi náà sí ìbílẹ̀ hajj. Àwọn wọ́n dùn láàyè àwọn ni jọ́lọ́wọ́ ọba anábì wíbẹ̀ ó ní dáhùn ọlọ́wọ́ ọba pè wọ́n bí ẹ wáyà yìí fàájáàbù wọ́n sì dáhùn ọba lóhùn ẹwùn kan ẹni tó lówó tó lọ Mọ́kà àwọn kan bẹ báwa ti ń jẹ ẹ̀rán ní ìsẹ̀ báyìí à ń jẹ̀rán rẹ̀ a sì gbà pé àwọn ọlọ́wọ́ bó dé bá wájọ́ kan ẹ̀ẹ̀sẹ̀ àmìnà ó ní bí àníbi ní gbogbo ẹni bá kú tàbá tú àníyàn rẹ̀ wò tàbá bá èrò pọ́ fẹ́ lọ hajj lẹ́nìyàn rẹ̀ àníbi ní bá kú òkú bèbèrè nù. àwọn ń dààmú àwọn wàhálà àbí àlówó àní kankan àwọn akẹ́sì ń bẹ ìrìn àjò táwọn ó ṣe táwọn fi ṣe hajj ìpọ̀tẹ̀lẹ̀ nídìí owó. ṣé Mahmood ìrìn àjò tí wọn ọ̀sẹ̀sẹ̀ nídìí owó àwọn jáde nu yàrá wọn wọ́n sì gbẹ́sẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n sì débẹ̀ á rí inú wọn tí ò ṣe o borí ire bá ń rọ̀ bí òjò bí bá ń dé gbogbo lémi kò ní lọ́dọ̀ lómi ọlọ́mọjẹ ti wó rí bẹ́ẹ̀. Àmín. arábìnrin dáhùn ọlọ́wọ́ bá pè wọ́n fún ajá bù wọ́n sì dáhùn àwọn náà ń gbà wá dọ́dọ̀ lọ́wọ́ bá wọ́n ní wà sáàlúhù àwọn náà tún wá dọ́dọ̀ lọ́wọ́ tún wá tẹ́wọ́ pẹ̀lú lọ́wọ́ bá nígbà tán dé ájì náà sáàlúhù wọ́n tún wá ń tọrọ tábẹ́ lọ́dọ̀ lọ́wọ́ ọlọ́mọ fẹ́ yìí ọlọ́mọ fẹ́ yìí ọlọ́mọ fẹ́ yìí bá àtọ́rùn ọlọ́mọ bá sì fi tí wọ́n fẹ́ ní wọn lọ́wọ́ ọlọ́ ní gbogbo alálàájì alálàájà bẹ́ẹ̀ bá débẹ̀ tẹ́ bá ti tọrọ tẹ́ fẹ́ ọlọ́mọ sì máa fi lè lọ. wọ́n ní من استطاع إليه سبيلا أركب الدين ونبع ولله على الناس كل بيت من استطاع إليه سبيلا ولله على الناس كل بيت من استطاع nínú àwọn aláti ń bẹ̀bọ́ ká lọ ájì ẹlẹ́karùn wọ́n ní ẹ̀rí ájì tẹ̀rí ni àti ká ṣe owó mọ́ra àwọn méjì ìmọ̀ ń lé òsì kó ìmọ̀ ń lójí òsì jìnà sí yẹn ṣe kàtàrí wáyé bí ọlọ́wọ́ bá òsì yí pọ̀ ìyà yí pọ̀ ara nìmi ẹ̀sọ́ fún ẹni ọlọ́ ájì ẹni ó ṣe owó mọ́ra bẹ́sẹ̀ bá pọ̀ ní ẹ̀bá lọ ájì ọlọ́wọ́ sì pẹ̀sẹ̀ rẹ fún yà ولله على الناس حج البيت لا إله إلا الله من استطاع إليه سبيلا Ànábì wa Muhammad صلى الله عليه وسلم àmì ló tún jóyè wa Ànábì ní àtàbíhù bẹ́ẹ̀nà lè ájì wálé mọ̀mọ̀rátì ṣe kàtàlù wáyé ni Ànábì ní tàbíhù bẹ́ẹ̀nà lè ájì èyàn lálẹ́ ájà bẹ́ẹ̀ bá dọ̀hùn tàbí ẹ̀hú bẹ́ẹ̀ lẹ́lẹ̀ ájì wẹ́lẹ̀ òmúrátì ọlọ́ àníbì níbẹ̀ bá lọ ájì ẹ máa fi ájì àti òmúrẹ́ máa fi tẹ̀lera wọn ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ ìrìn ájì mélòó lọ́wọ́ ájì kan bẹ wọ́n pè ní ìfúrádù ìdápẹ́ ní ìfúrádù òun ní kí yóò dé ájì ó sì ṣe ájì nìkan kọ́mọ́sì òmúra ájì kan bẹ wọ́n pè ní tàmátù yìí ní pé ń gbà tọ́kọ́ dé ájì ọwá ṣe umura tán ọwá lọ lè bá sọ ara bẹ̀rẹ̀ lẹ̀ ń gbọ́ ya lásìkò ájì tó bẹ̀rẹ̀ ọtún lọ lè gbá àbẹ̀rẹ̀ padà ọ̀rọ̀ pọ̀ mi àpàdà yẹn ju pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni akẹ́ẹ̀ta òun ní kìrọ́ọ̀nù òun ni bó ti gbá sọ ara mi tó fi ṣe umura kọ̀ bọ́ọ̀lẹ̀ ara mi òun sì ń bẹ lára rẹ̀ ó fi ṣe ájì náà adébíwá ní
sábì wú bẹ́ẹ̀ lẹ́ ájì wọ́n ní umrati ànábì ní bàbá ti ṣe ájì tán ẹ bá ti umra tán ẹ bá jì tẹ̀lé ẹ máa ṣe pọ̀ ẹ kọ́ dá kíyàn lọ ájì kọ́ wá dá ájì nìkan sí ìmọ̀ dá wá dá ájì nìkan sí àsùkò ájì ọ̀wá fi umra sí ànábì ní ẹsẹ̀ bẹ́ẹ̀ ànábì ní tọ́fà ẹ yóò bá ànábì jàmá sallallahu alaihi wasallam. ànábì ní tọ́fà tí mo fi bẹ́ẹ̀ ànábì fáwọn ìnáwó máa yóò fi yá ni lè fákìrà wọ́n tó náà bá àti ájì àti umra ìmọ̀ ti òsì kú ọ̀fún yàn fi yá ni lè fákìrà ájì ti a máa ká òsì kú. ولله على الناس حج البيت. umra ṣíṣe àti ájì a máa ká òsì kú a máa ká ẹsẹ̀ kú lọ́wọ́ bàbá níbi ájá rẹ̀. من استطاع إليه سبيلا. من استطاع إليه سبيلا. ẹ bá ń pariwo lọ́wọ́ bá dáadáa kó tóbi jàmá. الله أكبر. ẹ bá ń pariwo lọ́wọ́ bá dáadáa. الله أكبر. ẹ bá ń pariwo lọ́wọ́ bá lẹ́ẹ̀kan sí i. ولله على الناس حج البيت. من استطاع إليه سبيلا. ọdún ní mélòó jàmá ó di mẹ́rin. ayé ẹ̀kọ́ ni. àwọn kan hukumul hajj ìdájọ́ wo gan ní bẹ fún hajj ṣíṣe. bàbá olúwájú wọn ṣe kàpẹ̀lú wáyé. hukumul hajj ìdájọ́ wo ní bẹ fún hajj àwọn kàmálù dínì kọ̀ pamọ́ fún wa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kọ̀ pamọ́ fún wa lọ́dọ̀ ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. bí hajj ọ̀ràn èèyàn ló jẹ́ marratan fil umri lẹ́ẹ̀kan ṣoṣo fọ́mọnìyàn ẹgbẹ́ o. hajj darí ni ọ̀ràn èèyàn ló jẹ́ marratan fil umri lẹ́ẹ̀kan ṣoṣo ní ìgbésí ayé ẹ̀dá bí aláàjì o ẹ máa lọ hajj mẹ́wàá ọba lọ méjìlá àní ọ̀dá o. amẹ́yìntà nídìí ẹyọ kan ṣoṣo la nídìí gbogbo yòókù súnà ni àti ìjẹ́ ọyọ kan ẹ̀rí wà fún àti tíyẹn bá tún lọ lẹ́yìn ọyọ kan náà tábí máa sì máa súnà ẹ̀rí wà fún ẹ̀rí tí ìjẹ́ ọ̀ranyàn rẹ̀ òun láyà tẹ́ńké ni. ولله على الناس حج البيت. ọjà wọlé wọn bá ọba ọkọ lọsọ ọba tí ò bí máa ọba tẹnì kankan wò bí ọba tí ò lórogún ọba tó dá sánmà ọba tó dálẹ̀ ọba tó dókè ọba tó dálẹ̀ ọba tó dá dúdú ọba tó dá funfun ọba tó dá gíga òun ló dá kúkúrú òun ló dá pupa òun ló dá dúdú ọba tá a wí ni a alànàṣe yìí jùlọ bẹ́ẹ̀tì ó ti sí lọ́ọ̀rọ̀ ayà gbogbo ọmọ ènìyàn pé ilé yìí ẹ máa wá bẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún. من استطاع إليه سبيلا. Ajídáwì ọlọ́rin mínísítà tọ́ ilẹ̀ ìṣẹ̀bìlẹ̀ ní bá lágbára lásí lọ́rọ̀ èèyàn fún. من استطاع إليه سبيلا. Ọ̀rọ̀ kàmálù dínì نعم. ẹ̀rí inú fún wa, ájì ọ̀rọ̀ yẹn ni. Bí yẹn bá ló bí bá ti hájì, ọlọ́run sì jẹ yá. الله. Ẹ gbàgbé nígbàtá níbi ìsìn fún wa, ẹ̀sìn yóò bá Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ànábì ní buniya al-Islamu ala khamsin. Wọ́n ma ìsìlámù pa lórí nǹkan márùn-ún, bàbá ní Mùsùlùmí níyàn. Ìsìlámù tó fi ń jẹ́ Mùsùlùmí, nǹkan márùn-ún, àbúrò balára Mùsùlùmí. Mẹ́rin mẹ́ta ń bẹ̀ dẹ́ndẹ́n ni, bọ́lọ̀ máa ti lọ bàlágà mẹ́ta ó pèsè ọlá tó sì yáwó rí. نعم. Méjì ń bẹ̀ bí yàn bá lágbára, alákọ̀ọ́kọ́ ni ṣàhádàtì. Allah ilaha illallah ìgbọ́lọ́wọ́ bá gbọ́ pé kò sọ́bà kan àfọlọ́wọ́ bá wa anna Muhammadan Rasulullah Ànábì Muhammad ìjọlọ́wọ́ bá ní kọ́ gbàbẹ́ ọ̀rọ̀ yẹn ni. Orígun àkọ́kọ́ ni ẹ̀kọ́ Ìsìlámù. Ẹlẹ́ẹ̀kejì wọ́n yìí kọ́ mi sọ́láàtì kó máa kírun àsìkò máa kírun déédéé orígun kejì nù bọ́ bá ti nírun ọlọ́run nù. Àwọn afẹ́nu jẹ́ Mùsùlùmí bọ́bá ti aṣáàdù tán èyí tó kàn òun ní kọ́ máa kírun. Ẹlẹ́ẹ̀kẹta ohun tí ìtọ́ jẹ̀ wá pọ̀ tá a lè máa ṣe òun ni sọ́ọ̀mù Ramadana
àwẹ̀ Ramadana ọ̀rọ̀ yẹn ni kò sẹ́ni tó rí fílẹ̀ èyí wò lówó nù tiẹ̀ àwẹ̀ Ramadana kọ́ gbọ́n náà bá gbọ́ kọ́ máa kírun kọ́ gba Ramadana gbogbo àtàwọn ìlà ti ń ṣe bàbá lẹ́nì kan ti ń gbọ́ wọn báyìí tó ti bàlágà tí ò wí tí ò ní ta wí ìlà èsì mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹ́rin tàwa àwọn méjì tó wá kúnlẹ̀ tó fi papọ̀ jẹ́ márùn-ún ta ní tọ́ Ọlọ́run ní máa ń fún yàn lágbára yíhùn ó ṣeéṣe fún yàn kọjá sí pé tó fi kú kò ní rí ṣe ọlọ́mọsá sàánù àwa náà àmín jáwa náà orí pé Ọlọ́run bá lọ mọ́ ṣe bẹ̀ jáwa náà orí márùn pé àmín ẹlẹ́ẹ̀kẹ́rin òní ìta ìzàkáàtì òní yọ zàká pẹ̀lú ọlọ́run bá fún lówó ọjọ́ zàká ní owó rẹ̀ bọ́lọ̀ ti yá yọ ọ̀pọ̀ ìsìlámù ni ẹlẹ́ẹ̀kẹ́rún òun ni hajjù libẹ́ẹ̀tì wà hajjì libẹ́ẹ̀tì òun ni ìlọlí ọlọ́wọ́n ọba táwọn yìí alọ́gà mọ́lù dínì ọ̀nà àyàn ní ọlọ́wọ́n ọba lórí bẹ́ẹ̀ anábìsì tó fọwọ́ sí la ilaha illallah àwọn ìpínlẹ̀ wa ní àdájú ajítẹ́rí ni ọ̀rọ̀ àyàn ló jẹ́ fọ́mà nìyàn fún mùsùlùmí òdodo mara táǹfèlè omori lẹ́ẹ̀kan ṣoṣo nínú sẹ̀míyàn ẹgbọ́n mọ́ wí mara táǹfèlè omori lẹ́ẹ̀kan ṣoṣo nínú sẹ̀mí ẹ̀kan lọ́jọ́ rẹ̀ yàn àdáwí bẹ́ẹ̀ anábì lórí bẹ́ẹ̀ Nabi ìjàmbá ẹ̀ẹ́sàtà ilẹ̀ ìsàbílẹ̀ ọgbàmọ́rù díẹ̀ abúrúrẹ́ rátà ẹ̀wì dáadáa a sáábí ànábì pàtàkì jù báwọn lọ ẹ̀wì dáadáa kí tó jàmá ọlọ́lọ́wí bẹ̀ radiyallahu anhum wa radu anhu àmín ọlọ́lọ́yọ́nú sí wọn as-sabiquna al-awwaluna min al-muhajirin wal-ansar والذين اتبعوه بإحسان رضي الله عنهم ورضوا عنه ẹ bá ń pariwo lọ́wọ́ bá kí n gbọ́dọ̀ adá jẹ́ máa ولله على الناس حج البيت ẹ pariwo lọ́wọ́ bá yí ká gbọ́dọ̀ adá jẹ́ máa Khatobana Rasulullahi sallallahu alaihi wasallam ẹ̀rí wa lórí ibi ẹ̀kan olùlájì ọ̀rẹ́ ẹ̀lọ́jẹ́ ní ẹ̀mà lọ lẹ́yìn ọ̀kan kò sí káká o olówó àti máa lọ Mákà àwọn lọ ájì bí mẹ́wàá bí méjìlá àwọn nǹkan sì ń bẹ lábẹ̀rẹ̀ tó mà tí wọ́n sì lówó àti lọ táwọn náà sì ń jẹ̀ran ọ ti jàmbá ni ó sì dá Ọlọ́run ti dójú ti ọ márùn àtàwọn ìwé múrì ẹ̀yin ọlọ́lá ẹ̀yin onígbò ẹ̀yin aláṣẹ ẹ̀yin olówó tọ́lọ̀ ọba fún yín lówó ẹ máa ṣàánú àwọn tí ò dínà tí wọ́n ń jẹ̀ràn ilé Ọlọ́run Abu Hurairata ó ní Khatobana Rasulullahi àníbi bá wọn sọ̀rọ̀ ó sì ó túbà fún wa sallallahu alaihi wasallam kí ló wí àníbi ní yá àyú annasu àníbi ní mo pọ̀ ọmọ nìyàn o àníbi ní pè wáyìí ẹ̀ sì dáwọn ẹni náà Ọlọ́run dákun bánàbí ti fẹ́ wọ́n lá pánàbí ló wíbẹ̀ báwọn náà ti ń wè yí dákun mọ́sà sírò wa dákun mọ́sà sírò àwa náà máwọn tọ́lọ̀ wọn fi kádàrá pé káwọn náà ti hajj láyé ká tó kú fún ayọ́ ìjọ pẹ́ púpọ̀ sàánà wa náà àníbi ní yá ayọ́ náà ẹ̀yọ́ mẹ́niyàn ayọ́ anáṣù ẹ̀yọ́ ènìyàn ẹ̀yọ́ ọkùnrin ẹ̀yọ́ obìnrin ẹ̀yọ́ ọmọ èké ẹ̀yọ́ àgbàlagbà àtẹ́tì bàlágà ní sọ kọ́dí fàárọ́dọ̀ lọ́wù alaykumul hajja àníbi ní báyìí o fàárọ́dọ̀ lọ́wù alaykumul hajja ọlọ́wọ́ bá ti ṣe ájì lọ́rọ̀ èèyàn fún yín báyìí o nígbàtí jíra di ọdún 9 àníbi ní fàárọ́dù àníbi ní ẹ̀sìn máa ṣe hajj ọdọ̀ rẹ̀ yẹn àníbi ní wá sí náà lágbà púpọ̀ wọ́n ní fàkọ́ọ̀lá rajulun jùlọ mini àṣíábì yìí bàbá olóyin ọkùnrin kan ọwá dìde náà sàábì ànábì ẹbá ń pàdé ànábì dára jama ó ní ya Rasulullahi agbọ́n tó ké
gbọ́ yé àmọ́ mo ní béèrè àbí ní kí ni béèrè rẹ ó ní àkúlà àmín bó mo ti pé àkúlà àmín kúlà ni ó pé na'am àkúlà àmín wọ́n ti ṣe àásù fíìlù àti fáìlì na'am ó ti yé wa tẹ́lẹ̀ faradallahu alaykumul hajja ọlọ́ni ẹ máa ṣe hajji wọ́n ni àkúlà àmín na hujj ọ̀gbá yìí ṣé gbogbo ọdún kò fi náà ó jùjú o ṣé gbogbo ọdún ni hajji dọ̀rọ̀ ẹ̀yà fún wa ẹwọ náà o ẹ̀wò béèrè àkúlà àmín sọ́dọọdún láàmà lọ́lọ́wọ́ ọba òun fi bó ti rọrùn dọ́nà béèrè tàbí náà rí bí àá ọlọ́ni a máa ṣe hajji òpó ìsìlámù lọ́wọ́ náà jẹ́ àá láàrin kákàkà bọ́ sí ilé yìí kákà rìn pẹ́rẹ́ kọ̀ọ̀rán tí pé ájì ó di táwọn èèyàn máa fi millions of naira kọ̀ọ̀rán tí pé ájì ó dà bẹ́ẹ̀ àkúlẹ̀ àmín ya Rasulullah ọlọ́run kẹwàá sí àgbáyé àti question mark ájọ kọ́ ni bọ́ọ̀ lábẹ́ àti bíbí ọgbà àtọ́gbà àti ìtìlá fún wa àlèyé ni wọ́n àmánà bá a ṣe ẹ̀ka tí ìdàdé bẹ́ẹ̀ agbóhẹ́nu àbúwọ́ sí àgbáyé ọlọ́run dákun afọlùbáríkà wọn àti àgbáyé yọ dákun àlùbáríkà tiwa náà ọlọ́run jọ lámì láká. wọ́n ní lẹ́yìn ìdáhùn ní ìdílé méjì. ẹ̀yà bí a máa lọ́jọ́ jẹ́rìí ọmọ. mínísítà tó ilé ọ̀sẹ̀ bí ìlà. ọba àfọ́gbà onítàdá ọlọ́ba ayélujú wọn. mínísítà tó àfọ́gbà tó kábìlà yẹn. ọba alájàgbà àbáwọ̀ àgbàlagbèrò ọlọ́ba padà lẹ́wọ̀n lẹ́láyé. Akúlà àmín sọ́dọ̀ ọdún láàmà lọ hajji wọ́n ni ọwá bèèrè lẹ́ mẹ́ta ọ̀fákàmọ́ nínú ọgbọ́ ọwọ́ bèèrè lẹ́ wọ́n ni fásakátà anábì dákẹ́pọ̀ fún lésì hàtà kọ́lá àtàlátà anábì ò fún lésì hàtà kọ́lá àtàlátà sàábì náà wá wílẹ̀ mẹ́ta pé akúlà àmín anábì ọ dáhùn ní kọ̀ dáhùn ó tún ní pé akúlà àmín sọ́dọ̀ ọdún ni anábì tó dáhùn akúlà àmín nígbà wá dẹ́lẹ̀ kẹta anábì wá fún lẹ́sì ẹ̀bá yorùbá nábì anábì ní ìwọ oníbèèrè láókúlìtù náà làwájàbàt wàlà mọ́sítàtàtún ẹwà nábì láókúlìtù náà bí n bá sọ pé bẹ́ẹ̀ ni bí n bẹ́ sọ bẹ́ẹ̀ fún ọlọ́ni pé bẹ́ẹ̀ ni ọdọọdún ni làwájàbàt yóò sì dọ̀rọ̀ yàn fún gbogbo èèyàn pé wọ́n gbúdọ̀ déyà ní lọ́dọọdún wá sí ájì abẹ́ wọlá mọ́sítàtàtún abẹ́ẹ̀kọ́ ni wọlá mọ́sítàtàtún agbára yóò ní ká ẹ̀yìn tẹ́ wọ́n ká bà yí gan tẹ́ ń gbé mọ́ka yí gan á rí inú yí tí yóò náà wọ́n lè ṣe bí bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ láwájàbà ọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀yà sẹ́ni báyìí tí túmọ̀ pé márùn là tá ń fèlè fún mọ́yì gbogbo yòókù tọba ti lọ ájì ọ̀yọ̀ kan bàbá tó wá lọ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje ọwọ́ àlọ́ àjọ wa pọ̀ gbogbo ẹ̀ lẹ́yìn ọyọ kan àkọ́kọ́ súnà gbogbo ẹ̀. walillahi ala nnasi hijjul bayti. La ilaha illallah. man istata'a ilayhi sabila. ẹlẹ́kẹ̀ẹ́ bá ń kọ́lọ́ ọba tóbi dáadáa jàmá. Allahu akbar. àwọn jàmá rù díìnì. ẹ wá já bọ́sì àgbàgbà mẹ́lẹ̀kẹfà òun ni ṣùrùtù wòjú bìlẹ̀ ájì. májẹ̀mú wo gan ní bẹ níbi ìjọ́ra èèyàn tọ́lọ ní ẹni àbáṣe ájì lọ́rọ̀ èèyàn fún májẹ̀mú olóbùdó pín sí la bí alágbájá alájì ni o yóò dà lájà o májẹ̀mú lábala rẹ̀ àwọn àbá wọn ní májẹ̀mú mẹ́fà lábala rẹ̀ tó bá jẹ́ pé alálàájì o alálàájá o májẹ̀mú mẹ́fà ó pè lára rẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni àyè ìsìlámù ìjẹ́ mùsùlùmí ọkọ̀ gbà ìsìlámù náà bọ́bá lọ ájì ẹlẹ́hun bọ́bá lọ ájì gẹ́ abẹ́ lọ Mákà o kírísítẹ́nì ọ̀gbùdọ̀ sọ pé àmọ́ máa ń gbádùn yín púpọ̀ aṣọ funfun tẹ́ aláwo kọ́ aláṣọ funfun tẹ́ máa wọ̀ yẹn ẹ̀ǹpàkájà mọ́ láìkẹ̀ púpọ̀ ẹ̀dàpẹ̀já jọ lọ àfà ẹ̀yà àbá gbogbo yàrá bí lẹ́sẹ̀ fún pásítọ̀ ẹ̀tún wá gbé pásítọ̀ lọ lé Ọlọ́run ẹgbọ́n alì ìsìlámù Ọlọ́run wí àwọn akọ́ládá wí kéwútẹ́ ẹkọ́ àlántọ̀ yìí kí ló ju olówó tó fi jólẹ̀ ọwọ́ gbé kẹfẹ́ rí ọwọ́ gbé lọ lé Ọlọ́run ọba òun náà wá kọsọ sọ́run láì gbà sílámù ìwọ̀n àwọn kiri ká lé Ọlọ́run ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run májẹ̀mú àkọ́kọ́ òun ní ìsìlámù
dandan ni fún yàn tí ó lọ ájì kọjá mùsùlùmí ájì èso ọ̀nà yẹn fún kékeré. ọlọ́run ọba lọ́la fún wa bẹ́ẹ̀ abákàmọ́ mi ni ọgbọ́ ọlọ́ni mọ́ni àbílà sọ́ọ́lì á ní dákàrí ẹni tó bá ti sẹ́ẹ̀rẹ̀ lọ́kùnrin ni àwọn ọ̀nà àbóbìnrin ni kó tó di kí á gbà lówó rẹ̀ kí nìkan náà bàbá ní kó tó di kí á gbà sẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn wàhùwà mọ̀ bẹ́ẹ̀ nọ̀nù ó gbúdọ̀ jẹ́ mú mi ní nàbà wọn. ẹ̀rí wa nù. ẹlẹ́ẹ̀kejì májẹ̀mú tí ń bẹ fún iṣẹ́ ájì òun ni àlẹ́ ákìlù làákàyè bí ọba ní làákàyè ájì èso ọ̀ràn yàn fún ọ. fàlà yajibu lè ájù alámàjìnnú níwèrè tí ó dá gángan mà ẹ mẹ́jọ lọ ájì. Ani abẹ́rẹ́ lè gbàdúrà fún lọ́wọ́ ni ọ̀làlà ẹwà fún wa gbé lọ́hún gbogbo ọmọ ọmọ lẹ́kọ̀ọ́ lọ́hún yóò gbọ́ ọ̀rẹ́ lẹ́yìn jẹ́ lọ́hún wọn dá kankan ma yóò lè gẹ́gẹ́ bí abá yóò gbà àjẹ́ òkúta àbúrò yóò gbà tó lára kàábẹ́ yóò gbà tó ọ̀rẹ́ àmì lára yóò gbà tó ọ̀rẹ́ àmì lára yìí. ẹlẹ́kẹ̀ẹ́ta ó ní alìbolúgù ìbàlágà ní ọ̀bàlágà ẹ máa di mọ́wọ́ gbọ́ àwọn ọmọ lọ́mọ́kà bí mẹ́rin àtàǹkà ìbá ti pé sí láà ọyẹ́ ṣe mùsùlùmí àbọ̀ọ̀sẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ tó wá dẹni tó ní làákàyè bóyá wèrè. ẹlẹ́kẹ̀ẹ́ta alìbolúgù ìbàlágà ó gbọ́dọ̀ bàlágà ọmọ àti ọ̀ ẹ̀ṣẹ̀hùn wọ́n ti dọ́kùnrin kó ti dóbi ájì kìí sọ̀rọ̀ ìyàwó ọmọ kéèkéé ẹni bá lówó àwọn olówó kan ṣe bẹ́ẹ̀ láì tí ò sí mẹ́ kárọ́ọ̀tì ọba títí wá pọn àmà kéèkéé wá pọn àmà rẹ ọwọ́ kún wọn lẹ́nu lọ́hùn ẹjọ́ ti ájì anábìlẹ̀ ni bá ṣe bẹ́ẹ̀ tó bá mú ọmọ kékeré lọ ájì wọn àjọ sí gbogbo ṣe ẹ̀ tó ọmọ náà bá wá padà dàgbà tán tó bá padà bàlágà dandan ni fọ́ọ̀mù ọ̀hún kó tún ájì tiẹ̀ sí. Èyí tẹ́ lọ ájì ìgbà kékeré àwọn ti káyìn àti kékeré mo ti káyìn wọ́n láti ìdàgbà àbí wọ́n bí ọlọ́ ẹsẹ̀ wọ́n bí ọ sí bẹ̀rẹ̀ nígbà ẹjọ́ sí àríwá ti bàbá rẹ̀ nígbà tó lọ́wọ́ ìyá ẹni padà wá Nàìjíríà àwọn ni àmákàwà bí mẹ́sí mákàwà bí mẹ́sí tòótọ́ mákàwà bí mẹ́sí ó sì ti bàlágà wọ́n bá pèsè dáàmù rẹ̀ ọba ló àfikọ́ lọ padà ó ní mélòó jàmá ó ní mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹ́rin òun ni alìhòríyàtù ìjọba ló àbí ẹni bá ń jẹ́rú ájì ọjọ́ rẹ̀ fún ọ torí pé ẹrú ń bẹ lábí ọ̀gá rẹ̀ bájì ti lágbára tó ní bí yàn bá jẹ́rú tọ́gà bá sọ pé ọ̀gbùdọ̀ lọ òpó lọ náà nù. kódà mo rí ká nínú tírà wọ́n ní bẹ́rú bá ṣe ájì nígbà tí ń jẹ́ ẹrú lọ́wọ́ la ilaha illallah ẹ bá parí ọlọ́ jẹ̀mọ́ Allahu akbar. wàláhì mọ̀ kánú tírà ní wàláhì tàmà ẹrú tí ń bẹ lábẹ́ ọ̀gá rẹ̀ olówó rẹ̀ ọwọ́ lọ ájì wọ́n ní àtẹrù tó lówó rẹ̀ léṣe tọba lọ ájì ńgbà tó wà lẹ́rú nígbà tó bá padà dọmọlúàbí tí ò sí lọ́dọ̀ ọ̀gá mọ́ tó ga ti yọ̀ǹda rẹ̀ wọ́n rà ní o ọ̀gá lọ́gbọ́kùn ẹrú kò lọ́rọ̀ ní o wọ́n ní yóò tún ájì ní ìsìn torí pé tó ṣe òun ó ṣe lábẹ́ ọ̀gá rẹ̀ àtẹrù tọ̀gá ni. Walillahi ala nnasi hijjul bayti. ẹ bá gé Kùránì. Man istata'a ilayhi sabila. ẹlẹ́karùn-ún májèlébọ́ ájì ẹlẹ́karùn-ún dùkúlù wákìtì yìí àsìkò rẹ̀ gbọ́dọ̀ wọlé ni. àyẹ̀sí ájì kalẹ̀ kásìkò ájì òtótó. bàbá wa alimokọ́dà ọlọ́sàn tí mo gbà bàbá wa ní ilé ọlọ́dọ́kùn mọ́ fara ní wọ́n láyéláyé ẹ̀ tí á bìnà dáadáa èyí tàà ní náà tàà bìnà ti bàbá ńlé ọlọ́run ní gbà yín lọ́wọ́ wọn nígbà wọn ọlọ́run tó bí wa. àwọn kàmálù dínì dòkúlù wákìtì yìí bá àwọn èèyàn ní pé bí èèyàn bá fẹ́ ti ájì àsìkò rẹ̀ gbọ́dọ̀ wọlé báyìí tá sọ̀rọ̀ àdìkọ́ lásìkò ájì báyìí Shawwal Dhul-Qa'dah àti aṣírù àwọ̀lù mẹ́rin ìhíjà àwọn àsìkò ájì náà nù
Ní ẹ̀bá lóun gbá fún ara mi tí a jì láyé ṣe pé ó múra lóun ṣe ọwá ní Ramadan dá púpọ̀ wọ́n ní kí ẹ máa ṣe iṣẹ́ Ọlọ́run kí ẹ máa ṣe ìbádà ní Ramadan ọwá lóun ṣe hajj nínú Ramadan ìlò òpinnu gbogbo nǹkan ló létò ní Ìsìlámù èyí ìdẹ́fẹ́ dàrú nù ọ̀fẹ́ mẹ́ta dédé dé nù olú mẹ́ta ọ̀fẹ́ mẹ́ta nù ó ní mélòó àfà yìí ó ní márùn-ún ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dẹ́ ó ní àlìsìtọ́àtù ẹni tí ó lọ ájí gbúdọ̀ lágbára ẹlẹ́ẹ̀kẹfà mẹ́fà náà ni ẹlẹ́ẹ̀kẹfà àlìsìtọ́àtù aláájá má torí pé ọ̀rẹ́ rẹ̀ lọ ájí lọ́dún tó lọ ọwá lọ lè gbowó gúrúmì owó lápò pọ́nmúlé láńtà owó mọ́sùnlé àwọn tí ọmọ lè gbé àgbàtí àgbàtí mọ́ká ẹ̀lẹ́dẹ́gbẹ̀ gbọ́ lára bá ìyẹn dá ọlọ́wọ́ bó mọ́nísítà náà lọ́wọ́ wíyẹn bá lágbà lówí àwọn ní aláàrẹ wọn dárí mọ́ká àájí wá ní ẹ̀bá dárí olóhùn yẹn máa tún sanájí ní bí aláàjì ẹ̀ tó ń dáfà nígbàtú àdé lára nù èwo fi yẹn dárí mọ́ká ní ẹwà rú aláàjì ẹ̀ ronú bá aláàjì ìrònú yìí ń pọ̀ bá wọ́n ronú wọn lílé gbé mọ́ aláàlì sí tọ́ọ̀tù alágbára agbára ó kànú àwọn kàbọ̀ òdí ní bàbá abẹ́ lágbára ìlágbára ọ̀nà mẹ́rin láwàásí ẹ̀gbọ́n tí wà mọ́ ìlágbára àwọn àgbọ́ àwọn àfáàní alẹ́sì tọ́ọ̀tù tàtàrà kọ́kù bí àríbà àti òmúrin bani ìlágbára kí wọ́n fẹ́ lọ́lọ́ lọ́wọ́ agbúrò bá nǹkan mẹ́rin lára rẹ̀ alákọ̀ọ́kọ́ tàwáfùrù síhà aláfíà gbúrò wà lára yá owó ìwà àti jẹ̀rẹ̀ àjẹ́ púpọ̀ ọya ọ̀lálàáfíà tó tó àmọ́ ẹmọ́ sùú lọ ọ̀rọ̀ ẹmọ́ sùú lọ ẹ̀bá rán sí ní kíní ẹmọ́ gbí wọn lọ wọ́n lọ lé ọlọ́run ẹwà fòrò sí ha aláàbí agbúrò wà lára ẹ̀ tí ó lọ hajji alálàájá ẹlẹ́ẹ̀kejì níbi lágbára òun ni wùjúdù lè máa lè káfí owó tí ó tó ní alálàájì gbúdọ̀ ní lọ́wọ́ láì ní jẹ gbèsè àwọn adọ́gbà àwọn adé ájì wọn lọ lè tọrọ bára Andájẹ fún lọ́wọ́ ni. Àwọn àwọn láì sọ pé owó orí ọ̀sọ́nù. Wọ́n lè tọrọ oúnjẹ lọ́wọ́ pé dákùn ẹ̀rọ àwọn aláwọ̀ dún ẹ̀yìn àwọn akẹ́dàkùn ẹ̀dàkùn. Wùjúdù lè mẹ́lì yìí ká bí ẹ̀yìn tẹ́ ń lọ Mákà kéèsè dandan ní àmọ́ kéèsè fún gbogbo èèyàn àlìsìtọ́ àbẹ̀mẹ̀ ọba lágbára owó tí ó mú ọ lọ tí ó mú ọ bọ̀. Bákan náà ìyàwó rẹ ọmọ rẹ tọ́lọ̀ wọn bá kó sábẹ́ rẹ̀ gbogbo tọ́lọ̀ bá kó sábẹ́ rẹ̀ in tí wọ́n máa jẹ tí wọ́n máa mọ tó fi lọ tó fi bọ̀ bágbà rẹ̀ bá ti ká àwọn tí ó lọ hajji nù òun ni kí wọ́n lọ hajji tán ọmọ lọ hajji wọn fọmọ lọ́lẹ̀ báwọn èèyàn pé dákùn àmà ilé bá mójú tó wọ́n o 1,000 ní mo fílẹ̀ fún wọn lọ hajji oṣù mẹ́ta wọ́n ní 1,000 ní mo fílẹ̀ fún wọn o irú hajji náà lọ́wọ́ bọ̀ ọ̀rọ̀ ṣe yòókó lè wà tá a mọ̀ rẹ̀ máa náwó hajji. من استطاع إليه سبيلا àwọn kan mọ́lù dínì ẹlẹ́kẹta wùjúdù rọ́hìlà bàbá wọn sí náà lọ hajji àláfíà wà owó wà tánà lọ tánà bọ̀ táfà àwọn fámílì wà fún manákẹ́ kátó dé wùjúdù rọ́hìlà kánúwárì kàkùn pé á bàlú wà o bàlú làwọ́ bàbí ẹ̀kọ́ ni àwọn ìlú mi ń bẹ ìlú wọn ò jìnà débi tó máa gbọ́ bàálù ọkọ̀ ojú omi wọ́n gbọ́ àwọn ọlọ́kọ̀ ojú omi o bẹ́ẹ̀ bá ti wá bẹ́ àwọn arígbàlù dágbàlá ájì lọ́dún yìí wọ́n ní gbogbo bàálù òṣìṣẹ́ bó ṣe òkú olówó tó ájì sọ̀rọ̀ yẹn lọ́dún nù kí ẹ sinmi lótú lọ́dún náà àrọ́ ilà ìkàgùn ẹlẹ́ẹ̀kẹ́rin abẹ́ẹ̀kọ́ ni amúnù tọ̀ríkì kan sọ fún wa pé ọ̀nà free ọ̀nà dáa bó furuufú sí wà yínà òfurufú lè dágbà mí èsè pé ọ̀nà dá tí ń wí fún ọ èsè pé kọ́ wá lówó mákàtán kọ́ wá gbàdẹ̀ kan lọ bí afẹ́rìn lọ́dún yìí èsè ká lọ àbí ẹmọ́ lọ ní ẹmọ́ lọ òsìrì wọ́n ní òsìrì olówó mùsùlùmí olówó lọ́wọ́ tán wọ́n á ní kò sírì lẹ́sẹ̀ àwọn báyìí o ẹgbọ́n ẹtì mẹ́rin ti sọ wọn á ní mùsùlùmí tó lówó ájì wọ́n á ní kò sírì lẹ́sẹ̀ mi báyìí
wọ́n lọ́dọ̀ ọ̀dà ọ̀nà orí ọ̀dà bọ́ọ̀bà ẹ̀dọ́lẹ̀ bọ́ọ̀bà ẹ̀bá ikú láì lọ àtiwọ́ àtẹ́ńtọ́ sọ́mọ̀ ẹ̀fọn tó kọ̀ sọ́nà kò sí nílẹ́sẹ̀ rẹ ẹ̀ ní bá lọ́lọ́ pàdé. amúnú tọ̀rí kìtà wí òun ni kọ́nà òfin ojú sánmà báwọn àwọn bàálù tó máa ń rìn ń bẹ̀ tí ma bí ti máa rí kọ́nà òfin pé a lè rìn báyìí àwọn tó ní máa parẹ̀. wọ́n ní má tún kókò nílẹ̀ ni. ولله على الناس حج البيت. àwọn tí ó bá má tó lọ wọn ní àbí à ń lọ yìí o bàbá fẹ́ kọjá lójú ọ̀nà o wọ́n ń pààyàn lójú ọ̀nà o ìmọ̀ àríbẹ̀ ń yọ mi báyìí ìlú báyìí wọ́n ń jà lọ́wọ́ o ẹ má débẹ̀ o wọ́n ṣe kíní kan o bẹ́ẹ̀ bá ti gbọ́ làbárí ọlọ́mọbọ ò ní àfi wàhálà ò ní àfara nira wa ẹ padà ní àìfájì ilẹ̀ lọ́dún náà ọlọ́mọbọ lẹ́jọ́ ló ti ń bọ̀ ẹ mà ṣe papọ̀. bàbá ilé ìsẹ̀bílà ẹjọ́ máa lọ lé ní ìsàtà ilé ìsẹ̀bílà. alálàájá bẹ́ẹ̀ bá lọ wọ́n gbà lọ́wọ́ ọba ẹ̀sẹ̀ amínà. Amina. ẹ wá já jẹ sáré yan ọ yẹ kí ká yan dúró lọ bá sì máa yìí rẹ wá gbogbo kó wọn ṣe gbà máa ń rìn àwọn ọ̀rọ̀ hajj gangan máa ṣe máa ń ṣe lọ́hùn tí ó wúlò fẹ́ni tí bá ń lọ hajj ti máa ń wò pé báyìí wọ́n ní ẹ̀sìn tabakọ́ dọ̀hùn bóòdà kọ́ ṣe ká tó kò lé ọlọ́ bá máa yìí rẹ wá insha Allah. àwọn bàbá dọ̀hùn ọ̀nà èèyàn tí ń bẹ́nu hajj mẹ́rin péré náà ni bọ́ọ̀ bá ti ṣe kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀làjì òun náà pè ní àríkánu lè hajj ìyẹn kámẹ́rẹ̀ dáwì bọ́ọ̀ bá ti ṣe ọ̀làjì. alákọ̀ọ́kọ́ òun ni alì ìhìrọ́mù kágbásọ ara mi bá ti gbé tán ẹ máa sọ níbi yà pé labbaika Allahumma labbaika gbogbo anẹ́jẹ́ lówí lágbàgbọ́ labbaika Allahumma labbaika labbaika la sharika laka labbaika innal hamda wal ni'mata laka wal mulk la sharika laka ẹsẹ̀ àmín jama àmín ẹ̀dá wílẹ̀ kan sí labbaika Allahumma labbaika labbaika la sharika laka labbaika innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka. ẹ bá pa gbọ́dọ̀ jama. ولله على الناس حج البيت. alájàmọ́lù dínì ọlọ́mọ́sá wọlé àṣẹ tó fi dá máa wí tá a ṣe ń wí dákun ilé náà gbogbo àwa tá ń jẹ̀ràn rẹ̀ fúnra wa fáwọn òbí wa ọlọ́run dákun mọ́sá sílẹ̀ tó ti wa náà. Àmín. ṣe àmìnà dáadáa bá. Àmín. ọlọ́wọ́ bá ìyá náà ọlọ́wọ́ bẹ Yésù. ẹ bá já tó wílẹ̀ kan sí labbaika Allahumma labbaika labbaika la sharika laka labbaika innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. alìyàrámù kápá sọ́ra mi àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì òun ni àtọ̀wáfù kìí ṣe pé bìtí ń tò yí gangan ní tí a yìí lọ bẹ́ẹ̀ o. ọ̀tọ̀ lẹ́kọ́ pé bó ní iṣẹ́ ó ṣe bẹ̀rẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀ ọ̀tọ̀ kọ́ àmọ́ àwọn tó jọ̀nà yẹn ń bẹ̀ tó yá pé tọ̀ bá ṣe àdìrẹ́ bàjẹ́ lẹ́yìn sọ fún ọmọ mẹ́rin ni wọ́n. ẹlẹ́ẹ̀kejì ni tọ̀wáfù káàrọ̀ kiri ká ilé olóhùn òun náà wá lẹ́kọ̀ọ́ òun níbi tá a ti máa bẹ̀rẹ̀ ọlẹ́gbẹ̀ẹ́ tá a máa kọ sí ilé olóhùn. ọgbọ́n bàbá bẹ̀rẹ̀ tàwáfù ó níbi àti bẹ̀rẹ̀ ó sì lẹ́gbẹ̀ẹ́ tá a máa kọ sí ọ̀rọ̀pọ̀ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun ni asáyù bẹ́ẹ̀nà sọ́fà wal marwa ìpọ̀sẹ̀ẹsẹ̀ láàrin sàfà àti mariwa léyìí tí ó bẹ̀rẹ̀ ní sàfà yóò parí sí mariwa. ó ní mẹ́ta pọ̀ bá ti ṣe ọ̀lájì. ẹlẹ́ẹ̀kẹrin òun ni aliwokufu bí àrọ̀fà kí ọlọ́dẹ ìkúra lókè àràfà mẹ́rẹ̀ẹ̀rin náà nù bí wọ́n bá ti ń ṣe kò sájì ọ̀lájì wọ́n kàn bá ti bọ́ fẹ́ fọ́ bọ́ bá ti ṣe kọ́kẹ́ náà dáwì bàtọ́ là hajjúkà ayé rẹ̀ bàjẹ́ bàtọ́ là hajjúkà ọlọ́dàmọ̀ àfọ̀hánú rẹ̀ abíbíọ́ dákun afọ̀gbó rẹ̀ abíbíọ́ má ṣe ilé wọ gbogbo wa o. Àmín. ìyá bí a máa ẹ̀sẹ̀ ámẹ́ má. Àmín. ẹ̀sẹ̀ ámẹ́ náà dáadáa. Àmín. ẹni yá Allah yá hayyu Ya Hayyu. yá qayyum Ya Qayyum. yá Aliyyu Ya Ali. yá Azim. Ya Azim. àwọn agbólóhùn márùn-ún tá a wí ìyá fífi ọ tó dájú pé inú àyà kan ṣoṣo lọ́wọ́
wọ́n sì lámàrà rẹ̀ pé mi ní í jẹ́ bẹ́ẹ̀ látòkè délé ayé náà ọlọ́run ní ròyìn lọ́dún dákun àtọ́lá rẹ̀ fi bí ọ gbogbo òṣòro wa lọ́dún dákun mọ́sà kákó fún wa. àmín. ẹ̀ẹ́dẹ́ amínà dáadáa bá. àmín. bàbá lẹ́kùn náà kọ̀rọ̀ ní gbangba lọ́dún dákun mọ́sà sọ́dẹ̀ ní. àmín ya Allah. ìpẹ́ni tí wọ́n náà gbọ̀dọ̀ láàrọ̀ ọmọ lọ́wọ́ báyìí bí àti rí dúdú mọ́mi láàrọ̀ ọmọ mi mọ́jọ́ ti bànújẹ́ o. àmín. ẹni tí wo ti bànújẹ́ bá ayé padà sí dùnú. àmín. ọlọ́yà mubadila sayyi'ati bil hasanati. àmín. ọlọ́jọ́ sẹ́bẹ̀. àmín. gbogbo àwọn títí ń dáa fún lọ́wọ́ báyìí láwọn jàmáà wa bọ́dọ̀ tó dáa bọ́ọ̀dì tàwátà wáyà tàwátà àdúgbò ìka ìta wa ọlọ́run dákun àpárá sí mọ́jọ pàwà o. ọba àtàwọn tọrọ bọ́lọ̀ sàánà wa náà àtọrọ àwọn ọlọ́run mọ́sà gbá lóbi lè sí wa. ṣé káàkiri wáyé ni olúwájú wọn ọlọ́run dákun mọ́ pa lẹ́yìn láyé. wàlá àmín. ọkùnrin ẹja dàníyàn. ẹni ya Allah ya Allah ya hayyu ya hayyu ya qayyum ya qayyum ya aliyyu ya ali ya azim ya azim ya Allah ya Allah ya hayyu ya hayyu ya qayyum ya qayyum ya aliyyu ya ali ya azim ya azim huwa Allah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. ẹ jẹ́ àmín. àmín. bàbá wa gbọ́ níta.